Ọjọ́bọ̀ lèní lágbára Ọlọ́run eré gbogbo ni yóò pọ̀ sọ́dẹ̀ nìkọ̀ọ̀kan wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ 17 nínú oṣù kẹjọ ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń gbáradì láti kí àwọn alákòóso tuntun káàbọ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu bàbá òun ló ti di ipò alákòóso fún ọ̀rọ̀ epo bẹtiróòlù àti epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà mú, èyí tó fà á kí àwọn òṣìṣẹ́ elépo rọ̀bì ní orílẹ̀-èdè yìí kí wọ́n sọ wípé àwọn retí èsì gidi látọwọ́ alákòóso fún ọ̀rọ̀ epo bẹtiró àti epo rọ̀bì ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bọ́lá Ahmed Tinubu tí ṣe ààrẹ ilẹ̀ yìí bàbá òun ló di ipò alákòóso mú èyí tí ṣe alákòóso fún ọ̀rọ̀ epo bẹtiró àti epo rọ̀bì tó ń àlùmọ́nì ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tí ẹ bá sì gbàgbé, ààrẹ àná lábẹ́ ààrẹ Muhammadu Buhari bákan náà ni bàbá òun ṣe ṣe lásìkò tó ń bẹ lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún odidi ọdún 8 gbáko, èyí tí ààrẹ àná Muhammadu Buhari tó fi jẹ́ ipò òun gangan ní alákòóso fún ọ̀rọ̀ epo bẹtiróòlù ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn alákòóso 55 ọ̀hún èyí tí wọ́n wẹ̀ tí wọ́n yàn kọ̀ọ̀kan ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ṣe ètò ìbúra fún nínú ọ̀sẹ̀ eléyìí tí a ó mú yìí. Ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó bá fi di ọjọ́ Ajé ọjọ́ 21 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ohun gbogbo yóò bẹ̀rẹ̀ sí ní máa gbéra sọ pẹ̀lú bí ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe búra fún gbogbo àwọn alákòóso rẹ̀ pátápátá nílé ọba èyí onígbọ̀ngàn tí ń bẹ lábẹ́ àpáta ilé ọba nílùú Àbújá. Wọ́n ní aago 10 ní ètò gbogbo yóò bẹ̀rẹ̀, ibi tí wọ́n ti rọ àwọn alákòóso ọ̀hún tí wọ́n yóò yàn sí ipò pẹ̀lú ìbúra fún lọ́jọ́ Ajé tí ń bọ̀ yìí wípé àwọn pẹ̀lú àlejò wọn 2 péré ní àyè gbà láti wá sí gbọ̀ngàn ibi tí ayẹyẹ ètò ìbúra fúnni ọ̀hún yóò ti wáyé nílé ọba lábẹ́ àpáta Bura nílùú Àbújá, tí wọ́n sì rọ̀ wọ́n wípé kí gbogbo wọn kí wọ́n ti balẹ̀ gùdẹ̀ sí gbọ̀ngàn ọ̀hún láti aago 9 òwúrọ̀, wípé tí ó bá fi di aago 10 òwúrọ̀ ètò gbogbo yóò bẹ̀rẹ̀. Díẹ̀ rèé lórúkọ àwọn alákòóso pẹ̀lú ipò tó ń ti ààyè èyí tí wọ́n fi wọ́n sí síwájú ètò ìbúra èyí tí ó wáyé lọ́jọ́ Ajé. Ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisí iṣẹ́ ní orílẹ̀-èdè yìí òun ni Simon Lalong. Bákan náà, ẹni tó jẹ́ alákòóso fún ètò ìdájọ́ àti adájọ́ àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni ọ̀gbẹ́ni LATI Fagbemi, èyí tó wá láti ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lọ́hùn, tó sì jẹ́ ọ̀kan nínú àwọn àgbà agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà síwájú ìyànsípò rẹ̀. Bákan náà, ẹni tó jẹ́ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá lọ́hùn òun ni gómìnà tẹ́lẹ̀ rí Iyesan Wike. Ẹni tó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ ní ọ̀gbẹ́ni Tahir Mama. Bákan náà, alákòóso fún ètò ààbò ní orílẹ̀-èdè yìí òun ni ọ̀gbẹ́ni Bello Matawalle tó ti dìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá òun ló ti ránṣẹ́ ìkíni kú oríire fún ẹni tó ti dìgbà kan jẹ́ olórí orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí láyé ológun, eyín ajagunfẹ̀yìntì Ibrahim Badamasi Babangida pẹ̀lú bí bàbá òun ṣe pé ẹni ọdún 82 ọdún lórí ilẹ̀ alààyè lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 17 nínú oṣù kẹjọ ọdún 2023. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ní òun darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ
orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàlá ayé òun tó fi mọ́ ẹbí ará àti ọ̀rẹ́ ojúlùmọ̀ wípé òun kí olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí láyé ológun Ibrahim Badamasi Babangida wípé ó kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tó bá lórí ilẹ̀ alààyè gẹ́gẹ́ bí bàbá òun ṣe ń ṣe àjọyọ̀ wípé òun pé ẹni ọdún 82 lórí ilẹ̀ alààyè lónìí ti ṣe ọjọ́ Thursday. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire ọ̀hún èyí tí Bọ́lá Ahmed Tinubu tó fi kí Ibrahim Babangida àti eléyìí tí wọ́n fi ránṣẹ́ ìkíni kú oríire sí èyí tó yọ láti ọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìbára ìlú sọ̀rọ̀ àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ayélujára eyín ọ̀gbẹ́ni Àjúrì Ngelale èyí tó gbé ọ̀rọ̀ jáde lórúkọ Bọ́lá Ahmed Tinubu wípé inú Tinubu dùn ó sì ṣe àpèjúwe Babangida gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ológun èyí tó jẹ́ wípé ó mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn tó sì jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn èyí tó jẹ́ pé wọ́n dé ipò gíga lẹ́nu iṣẹ́ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ ipò náà ti di àwọn ipò èyí tó làmìlaka mú lẹ́nu iléeṣẹ́ ológun kó tó di pé ó fi ẹ̀yìn tì. Lákòótán ó ní 200 ọdún kan ni bàbá òun ti ṣe tọdún yìí yóò ṣe tọdún tó ń bọ̀ nínú ayọ̀ àti àlàáfíà. Ìjọba ìpínlẹ̀ Èkó àwọn ni wọ́n ti ilé ẹ̀kọ́ kan pa báyìí látàrí iṣẹ́ ibi kan èyí tí ọ̀kan nínú àwọn tí ó jẹ́ ẹ̀ṣọ́ tí ń ṣọ́ ẹnu ìloro ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n hù pẹ̀lú ọmọdébìnrin tí ṣe ọmọ ọdún 4 nílé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọmọdébìnrin ọ̀hún tí ṣe ọmọ ọdún 4 nílé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n pè ní eyín Greater Scholar International School èyí tó wà ní Àjà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọjọ́ 27 oṣù kẹrin ọdún tá a wà yìí ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ tí ń ṣọ́ ọgbà ilé ìwé náà David James òun ló ní ìbáṣepọ̀ onípátíkùkù pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 4 náà lórí wípé ọmọ òun ṣe ìgbọ̀nsẹ̀ sí ara òun sì fẹ́ lọ ṣe ìtọ́jú rẹ̀ ní àwọn àyè tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ èyí tó bá yẹ pé wọ́n ṣe ohun ẹ̀gbin sí ara láláìmọ̀ wípé ó níṣẹ́ ibi kan lọ́kàn láti ṣe fún ọmọdébìnrin ọmọbìnrin ọmọ ọdún 4 náà. Láti ìgbà náà ni àwọn òbí àti alágbàtọ́ ni wọ́n ti ń béèrè ìdájọ́ òtítọ́ látọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó lórí ilé ìwé náà, ṣùgbọ́n ní àná tí í ṣe ọjọ́rú ní ìjọba ìpínlẹ̀ Èkó ẹ̀ka iléeṣẹ́ ọba eléyìí tó ń rí sí ètò ẹ̀kọ́ ni wọ́n kó àgádágodo tòun ti kọ́kọ́rọ́ èyí tó pọ̀ tí wọ́n sì ṣán ilé ẹ̀kọ́ ọ̀hún ní àgádágodo pa nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Èyí ni wọ́n ti mú David James ni wọ́n ti wọ́ tuurutu bí ewúrẹ́ alágídí lọ sí iwájú ilé ẹjọ́ májísírèètì kan èyí tó kalẹ̀ sílùú Ọgbà ní ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn kan ṣo èyí tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ onípátíkùkù pẹ̀lú ọmọ tí ò tọ́ èyí tí wọ́n kà sí lọ́rùn níwájú onídàájọ́ arábìnrin Gbo Oruko tó sì dá ẹjọ́ náà wípé kí wọ́n lọ fi David James sínú ọgbà àpamọ́ títí di ìgbà tí ìwádìí yóò fi parí lórí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n taari rẹ̀ lọ sí inú ọgbà ẹ̀wọ̀n níbi tí ó ti máa gbafẹ́ ọ̀fẹ́ níwájú ìjọba. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà akọrin takasufe tó sì ti gba àmì ẹ̀yẹ ti Grammy báyìí eyín Dàmínì Ògúlù tí gbogbo èèyàn mọ̀ sí Burna Boy ló ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn akẹgbẹ́ òun tí wọ́n jọ ń kọrin ní ó mọ̀ wípé òun pẹ̀lú àwọn olórí orílẹ̀-èdè Amẹ́ríkà dèdè kan náà ni wọ́n jọ jẹ́ àti wípé sàwáwù kan náà ni wọ́n jọ jẹ́ nínú orin kíkọ ní àgbáńlá ayé Burna Boy tó sọ̀rọ̀ náà lásìkò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wọ lẹ́nu ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní Texas lọ́hùn-ún ló sọ di mímọ̀ wípé lọ́wọ́ báyìí láàrin àwọn akẹgbẹ́ òun ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n jọ ń kọrin kan náà ti ṣe orin takasufe ó ní ọ̀kan gbòógì lòún jẹ́ ó ní ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní ànáání wọn ò sì ka òun kù nítorí wípé wòlíì kì í níyì nínú ìlú rẹ̀. Ó ní nínú àwo orin ohun kẹrin èyí tí ó jáde láìpẹ́ yìí tí ó pe àkọlé orin náà ní sọ fún wọn
I tell them ó ní gbogbo wọn pátá ni yóò mọ̀ wípé nígbà tí orin yìí bá jáde òun àti àwọn olórin ní orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀kan ni wọ́n tí ò sì sẹ́nikẹ́ni tó lè fọwọ́ rọ̀hún sẹ́yìn nínú àwọn olórin ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ títí dojúmọ́ ọ̀la eléyìí tí ọ̀tún ròyìn ló máa tún padà sójú amóhùnmáwòrán yìí. mo gbà ládùúrà wípé ilé òun ní wa ọ̀rọ̀ nínà wá fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yìí ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.